Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby. Sọ́dọ̀tọ̀ nílé tiwa ìnira jẹ́ àtìmí ẹ fún mi lórí kìnnì. Sátàtì ni àbí àyìnlá torí ọ̀gá tiwa dàbí làwọn jẹ́. Ìgbà wá tún ní ó dá. Máka tèmi tọpẹ́ o, máka tọpẹ́, máka tọpẹ́ o, òré kọ́ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe máma pa. Máka tọpẹ́, máka tọpẹ́, òré kọ́ nílẹ̀ tó fẹ́ bá wa ṣe máma pa. Ó bá máka tọpẹ́ o. Òun náà ni akọrin àgbáyé ní pé bàbá tó fẹ́ pé mi náà ga ni báwa bá ń bẹ ní láyà ní ṣéèkù wa ma bàbá wa ní ọlọ́run àmọ́ sheikh of Fuji in general ọ̀gá ńlá one the person of Alhaji Abdulwasi Alabi ọ̀gá ńlá one Alabi Pasuma ẹ bá sọ pé ṣéèkù ọmọ bá ń forí bàbá náà gbé bàbá wọlé ọ̀yá. Alabi ọjọ́ yẹn máa rí o. Àfẹ́rẹ́ ìdí aládùúwà Abdulwasi Alabi Pasuma àti wọn káàbọ̀ sí ààyè wa. Alabi ọjọ́ yẹn máa rí o. Nígbà láti wọ́n ti rọ̀ lọ́rẹ́ pẹ̀lú olè bá wá dé ní ìrànwọ́. Ẹ̀sìn náà ń bọ̀ wọ́n lọ́rẹ́ ọwọ́ wa ní
Ẹ̀sán èyí lọ ní 24 of April year 2022. Ramadan ló jọra wa ní. Nínú yìí ní Playground láìpò tó pé bí wá sí tàdàgbà sí. Etí inú. Oríyọ̀mí Káyìndé Ètújọ́ bí. Ní musician wa lecture látọ̀ Fàlílátù Sheikh Muhammad Jamiu Abíọ́láwọ̀ ẹ̀ka ìwò ṣẹ́rù. Adájọ́ ìjẹ́kọ́ ẹgbẹ́jì òṣìlẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́wà ẹ ṣe ẹ̀kọ́ àdúró tì ẹ̀kọ́ àgbálẹ́nu ní gbogbo ìgbà. Wọ́n rọ́ faná mú kanú àlíyà etí inú. Warafano Mokano Alia. The Almighty Lord in His infinite mercy grant your heart desires. Gbogbo gbogbo ilọ̀kọ̀ gbogbo tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀. Ọlọ́run bá mi dòróró tó lásì o. Ramadan kárí wọ́n. Ramadan Kareem, everybody. Àṣeyíná, àṣetẹ̀mí tọmọtọmọ àpàlàjẹ́ gbọ́rọ̀. Sakara máa kọ̀wé sí gbogbo nǹkan tí mo bá sọ. Àṣeyítán, àṣetẹ̀mí tọmọtọmọ ti dúkìá àtàláfíà. Yorùbá tí mo fẹ́ gbọ́kọ́ nìyẹn o, àṣeyí náà. Ọdọọdún làárọ̀ mo bí láàdá. Ilé orin lábí mi sí ilé olú ni mo dàgbà sí. Ọlọ́run àfàlùbáríkà sí gbogbo ohun tá à ń bá ṣe. Àròtì ẹ̀nà ohun tẹ iṣẹ́. Maximum respect to all the police officers in the building. Nigeria Police Force, police is your friend. Alhaji Yako, my Kulemekwe. So all the Ghana soldiers in the building, God bless you, I appreciate your effort. Wọ́n kọ́ ọmọ kékeré wo jẹ́ mo pè ẹjọ́ mi ní wo ẹjọ́ mi ní wo. Ọlọ́mọ wọn bá àlùbá ìgbà sí i. Bójú òjò láì gbé ìgbòjú ká. Jọ láìpẹ́ ìgbẹ́jú. Fún gbogbo media houses in the building, God bless you. Tata ní kama àní 1, 2, 3, 4, 5. Àlèkátọ́. Ìfọlọ́run gbé ní ọ́. Ìgbà ìyá tó bí mi lọ́mọ, ìgbà ìyá tó bí mi lọ́mọ, pẹ̀lú dá.
Ìgbà màmí ẹlẹ́jà, ìgbà láti jagun. Ìgbà ẹnjìníà, ó jẹ́ ká máa sọ̀rọ̀ ká sọ̀rọ̀. Ìgbà kọ́rin sí ọjọ́ tó akéwìjọ gálà ọ̀tá. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.